ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò lè ṣeéṣe ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò ṣeéṣe ẹni dẹ́ṣẹ̀ ṣé yẹn máa lọ ní ìṣòro kó lọ tó bá àìtúbá ló lè fógun ó ṣe bí òun bá mi yọ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n kọ́lọ̀ ń kọ́ níyọ ni. ẹ jáde ó má fọkàn bá bọ̀ náà káwọ́ ẹni tó ń ṣe bí ìgbà mìíràn ọ̀rọ̀ ayé ó máa ń rẹ̀ mí lọ́kàn gan ni. kí la fẹ́ gbà káfa yẹ́sẹ̀ bí ká máa ṣe tùtí ara wa ọ̀rọ̀ ayé yìí máa lẹ́jú máa ṣẹ̀rù lọ. àmọ́ àsìkò ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwáyé yọ mọ́mọ́kàn mi ò tí ẹ̀ ń kọ́. àfi kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣe bí sí rírì mọ́mọ́kàn mi ò ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò lè ṣeéṣe ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò ṣeéṣe ẹni dẹ́ṣẹ̀ ṣé yẹn máa lọ ní ìṣòro kó lọ tó bá àìtúbá ló lè fógun ó ṣe mí òun bá mi lọ báwo la ṣe fẹ́ bọ̀ lọ kọ́lọ̀ ń kọ́ níyọ ni. àjọ ń jẹ kalẹ̀ jọ máa mú kò máa mà pẹ́ kọ́ máa pa ni ó ń ṣe mí òun gbà mí yọ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n mo lẹ́gùn sí ẹ ó lẹ́jọ́ sí mi mo fi inú tọ́ ẹ ò padà dà mí báyẹ̀ máa ti rí nìyẹn ẹ̀wẹ̀ ẹnu lẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ ẹnu kọ́ ọ́ lè gbẹ̀yìn ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò lè ṣeéṣe ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò ṣeéṣe ẹni dẹ́ṣẹ̀ ṣé yẹn máa lọ tún bá jàre kó lọ tó bá ìtúbà kó lè fógun ó ṣe mí òun bá mi yọ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n kọ́lọ̀ ń kọ́ níyọ ni. ọdún àkókò fún ẹ lára yá jọ ọ̀rẹ́ alátọ́nú láàyè o ṣé o notice any strange things nínú ẹ and mo máa fẹ́ kó ṣàlàyé fún wa pàtó kí ló ṣẹlẹ̀ gbogbo nínú àlá. lójú àlá mi èmi àtìyàn jà àmọ́ kò jọjà kò déré lójijì bó ṣe fi jí mú mi lójú ni. ìyẹn lè díẹ̀ o. bí mo ṣe tají nìyẹn tí mo rí pé mi ò ríran mọ́. lójú àlá yẹn o ò dẹ̀ rí ojú onítọ̀hún. mi ò rí mi ò mọ òye ọkùnrin ní bóyá obìnrin ni. o mọ̀ bóyá ọkùnrin ni àbóbìnrin. tọ́lá wá fẹ́ rò sí báyìí. mi ò mọ̀. ẹ wò ibi tó bá wù àlá ló máa ń darí èèyàn sí alágọ̀ bẹ ṣe ń wẹ̀ ẹ ṣàṣàánú mi ẹ gbà mí gbogbo ohun tẹ bá mọ̀ láti bá mi ṣe tójú ọmọ mi fi máa là òun ní kẹ bá mi sọ́nà ní ara sí ẹ̀yin náà kì í ṣe ọmọdé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí ó tú mi ò mi ò rírú eléyìí rí o èmi ò rírú ẹ̀ rí o mi ò rí rí o. nǹkan burúkú lè tẹ̀lé ṣẹlẹ̀ sí lórúkọ Jésù. ẹ̀yin ò rí mi I think it's high time you do something about this. àmì àkọlé má jókòó máa wò ó náà. ó bẹ́tà o ó bẹ́tà mú mi ti tó ẹ má wò rí Ọlọ́run á bá wa kápá gbogbo eléyìí àtúnṣe Ọlọ́run lọ́lọ́run máa fún wa ṣe ẹ mú tẹ̀sí mi. Lọ́lá Kẹ́mi Kìsì ẹ jọ̀ọ́ ẹ má wò mí rọ́ọ̀mù yìí o ẹ má jẹ́ kó máa rí sọ mí sínú gbogbo ẹ̀yà. Mọ́mí. ó ti tó lágbára Ọlọ́run mi máa dáyọ̀. Mọ́mí ó ti fẹ́ inú ẹ̀ má tún ké ìwọ ó ti tó ọ̀rẹ́ má tó dákún ìṣòro ojú ẹ̀ yìí o ṣé mo pẹ́ kún kò ń ṣọ̀rẹ́ ojú o jọ ń torí Ọlọ́run lágbára Ọlọ́run ojú ẹ̀ máa là tó ti gbọ́. ẹ̀wọ́n kan ti sọ̀rọ̀ ní ọ̀rọ̀ mi Ọlọ́run máa bá mi yanjú ẹ̀ bàbá yìí náà ló lè bá mi yanjú ẹ̀.
bàbá dáadáa mi ta foṣù pálẹ̀ àná mi náà. bó jẹ́ mi ni ó máa mọ̀ bó jẹ́ rẹ̀ ni ó máa mọ̀. kí má ṣubú ara dípò má ṣubú ẹ̀mí o. tóbi ẹni dúró láì farantí nǹkan ló rọrùn láti ti ṣubú. ọ̀rọ̀ yìí ti ń jọ wíwà ẹ̀ pé ayé fẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ Dára mo ṣọ́ clear ṣubú lásán. kò tiẹ̀ sẹ́ni tó yé rárá sẹ́ni tó yé láàrin wa ọ̀rọ̀ tiẹ̀ yé wa rárá. kọ́lọ̀ máa ṣe àfi ìmọ́lẹ̀ ara báyàn jà. ń bá mi àánú ẹ̀ ló tiẹ̀ ń ṣe mí àánú ẹ̀ ṣe mí gan-an lọ́mọ kékeré rẹ̀ ló ti gbé wàhálà tó báyìí ló ti gbé kà á láyà. ok níbo ló wà báyìí sẹ́. níbo ló tún fẹ́ wà ilé wọn náà ló wà. ó wà nílé wọn. ó máa dágbà yẹn bóyá kí èmi tètè sáré kí n máa lọ sọ́dọ̀ ẹ̀ o. kí ló dé. kí ló dé báwo. ṣé nítorí ìyẹn lèmi ṣe wá síbí báyìí. Kẹ́mi so ṣé kí n gbọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn sìn kí n wá jókòó sínú ilé kí n má dìde kí n má lọ́wọ́ ọmọlọ́mọ. irú ọ̀rọ̀ wo ni tí n bá wa sọ fún ẹ ń kọ́. o ti sọ fún mi nìyẹn mo dẹ̀ ti gbọ́ náà so the next thing fún mi pé kí n dìde kí n lọ síbẹ̀ ok kí ni reason tó fi wá sọ fún mi sìn. Baby. jẹ́ kí n sáré débi. Baby, I'm here to make you happy. Kẹ́misọ́lá, I'm sorry, not today. àwa ọkùnrin. Stop it now, kí ló ṣe é náà? ohun tá a fọwọ́ fà ló ọ̀rẹ́ mi ni kò sọmọ ìyá mi o. tó bá ń bẹ̀ o. gbogbo balẹ̀ tó tó. gbogbo balẹ̀ balẹ̀ ọkùnrin. Kúnlé. ó máa gbọ́gbọ́n o. mo dá lọkùnrin ohun tó ń fà sáyé ní ó máa gbọ́gbọ́n. ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tọ́mọ mi sọ fún mi pé òun ò fojú òun rí mi. Mummy, ọ̀rọ̀ yẹn ṣì ń yà mí lẹ́nu. Báwo lèèyàn ṣe máa sùn tó dẹ̀ máa dédé jí tó máa lówó ríran mọ́? Dára, stop crying, Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Àmín o. Àfi k'Ọlọ́run kọ́ mi mọ̀ ṣe o. Nítorí wípé ibo ni mo fẹ́ lọ báyìí tí wọ́n ní béèrè owó. Bí bá tún fún wọn ní ohun tó béèrè, ohun tí ò sọnù ló tún máa wá kiri. Bóyá kémi dẹ́ gbìyànjú àti gbé lọ sí hospital láti lọ rí àwọn dókítà tó mọ̀ nípa ọ̀rọ̀ ojú. Ó ṣeé ṣe kó yẹ pé àrùn ojú ló ń dà láàmú. Àrùn ojú lọ́mọ ọdún mélòó? Ìtorí àwọn èso yìí pé ẹ jẹ́ kémi tiẹ̀ gbé lọ sí hospital so tó máa ṣe àwọn test yẹn fún ó bọ́ sí òkà mọ̀kàn tí mo ṣe. Ṣé mo àpọ̀jù ìjókòó sí ní báyìí mọ́ mi? Ìjókòó sí ní báyìí. Mommy. Sí, Dára. Màá mi sọ pé mo sá gbogbo agbára mi wípé ojú ẹ padà rí nà. Ṣùgbọ́n. Kúnlé, ọwọ́ ẹ̀dá. Ọwọ́ mi rè. Kúnlé, ṣé o mọ̀ pé ojú ni ìmọ́lẹ̀ ara? Ẹni tó dẹ̀ wà tí ò lójú bí ìdàkejì kú lórí. Ká má wá ti sọ ojú tó ti rí ìmọ́lẹ̀ rí. Kí ni ká ti gbọ́ tí rojú yẹn bá wà nínú òkùnkùn ayé? Dára, mo understand bó ṣe ń fi. Má worry, Ọlọ́run á ṣàtúnṣe wọn. Please, I don't want to be like this. Mommy. Mommy. Dára tó wọ́n ṣe máa ń sá gbogbo agbára mi lágbára Ọlọ́run. Ọlọ́run máa fún wa mọ̀ ṣe. Àmín o. Amen. Ṣé bàbá mi ti máa lọ tó bá yẹ jẹ́ àwọn ọmọ á sọ fún yín. ṣe mo dúpẹ́ o ní firú eléyìí gbà ó. tóbi àwa la mọ bí tá a fojú báàlẹ̀ àná bàbá ó jẹ́ mi ni ó máa mọ̀ ó jẹ́ rẹ̀ ni ó máa mọ̀ kí má ṣubú ara dípò má ṣubú ẹ̀mí o tóbi ẹni dúró láì farantí nǹkan lọ́rùn láti ti ṣubú. According to the medical report, àárí nǹkan kan tí ó rán pẹ̀lú ojú wọn. Doctor, are you sure? I'm very sure. But doctor, ẹjọ́ tó lọ kí wá ló lè dédé affect ojú ẹ lójijì. Pẹ̀lú bí mi ṣe ń wo yìí, ó possible kó jẹ́ bóyá bí ìrònú or stress. Àwọn kan yìí ló máa ń cause ẹ̀ nígbà míì.
àbí kéèyàn máa sun ẹkún léraléra àti ẹkún àsùndákẹ́. Dókítà, àwọn kan tí wàá kà sílẹ̀ sí i èmi ò rò pé bẹ́ẹ̀ dára máa ń ṣe wàhálà àwọn kan yẹn èyí ẹkún rèé mi ìró nǹkan máa ń palẹ̀kùn then the stress in it there so mi ò rò pé ó ń ṣe ní wàhálà kankan because ọjà àtọ́ntà mọ́mí ló máa wà déjà mọ́mí ni ó ní problem ojú sí àní bóyá èéfín tí ẹja àtọ́ntà ló affect ojú wọn and the third one ìrònú mi ò fi pé dára máa ronú mi ò rò pé òun àbí dára. ẹ wo dókítà tó bá jẹ́ yẹn ni ó tọ́ lẹ sọ Jerry mo máa ń ronú gan-an mo dẹ̀ máa ń sunkún Kúnlé ọ̀rẹ́ náà ló mú mi ronú tó pa mí lẹ́kún ó fi mí lọ́kàn balẹ̀ látijọ́ tó ti sọ fún mi kó ṣe mo ni mo ti ronú. ṣe rí àwọn kan tán kalẹ̀ ó máa ń cause even to ṣe wọ́n yà times. Okay, I'm sorry. Okay, doctor, o ti wá rí báyìí sí kí lè fi ìpò mi ṣe. Nǹkan tí ẹ lè ṣe ojú pé kẹtọ́ láti make wọn happy lọ tẹ́ bá múnú wọn dùn wọn á lè gbé òrònú yẹn kúrò lára so tó bá ti gbé òrònú yẹn kúrò lára èmi ní belief pé so bá tètè yẹpọ̀ wọn bí wọn wọn tí ó dẹ̀ kì í ṣe nǹkan tá a rí pẹ̀lú wọn bí pé bóyá ó ní kíni wọn máa gé ní sáìtì wọn padà. Doctor, ẹ ṣe gan mo really appreciate it. Ẹ̀yin lẹ nídìí ara yẹn ju àwọn gan lọ fúnra yín ó ti yẹ. ẹ ṣe doctor. ẹ ṣe gan doctor ẹ ṣe gan ṣe àlèkò ìṣòro. ẹ wọ ẹ̀yin lẹnu. dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò lè ṣeéṣe ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò ṣeéṣe ẹni dẹ́ṣẹ̀ ṣé yẹn máa lọ ní ìṣòro kó lọ tó bá àìtúbá tó lè fógun ó ṣe mí òun bá mi yò báwo la ṣe fẹ́ mọ̀ mọ́ bọ́ọ̀lù nǹkan níyọ́ ni ẹjẹ́ jọ máa fọkàn bá bọ̀ náà káwọ́ ẹni tó ń ṣe bí ìgbà mìíràn ọ̀rọ̀ ayé ó máa ń rẹ̀ mí lọ́kàn gan ni kí la fẹ́ gbà káfa yẹ́sẹ̀ bí ká máa ṣe tùtì ara wa ọ̀rọ̀ ayé yìí máa lẹ́jú máa ṣe rò lọ àmọ́ àsìkò ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwáyé yọ mọ́ ọmọkàn mi ò tí ẹ̀ ń kọ́ àfi kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ ẹnì tó ń ṣe bí sí rírì ọmọkàn mi ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò lè ṣeéṣe ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò ṣeéṣe ẹni dẹ́ṣẹ̀ ṣé yẹn máa lọ ní ìṣòro kó lọ tó bá àìtúbá tó lè fógun ó ṣe mí òun bá mi lò báwo la ṣe fẹ́. Kàdẹ́jọ́ máa mú kò máa mà pẹ́ kọ́ máa pa ni ó ń ṣe mí yan òun gbà mí yọ báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n mo lẹ́gùn sí ẹ ó lẹ́jọ́ sí mi mo fi inú tọ́ ẹ ò padà dà mí báyẹ̀ máa ti rí nìyẹn ẹ̀wẹ̀ ẹnu lẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ ẹnu kọ́ ọ́ lè gbẹ̀yìn ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò lè ṣeéṣe. Ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò ṣeéṣe ẹni dẹ́ṣẹ̀ ṣé yẹn máa lọ tún bá jàre kó lọ tó bá ìtúbà ó lè fógun ó ṣe mí òun bá mi yò báwo la ṣe fẹ́ mọ̀ wọ́n bọ́ọ̀lù nǹkan níyọ́ ni. Oníkálukú ló mọ̀ọ́dún ara wọn o torí àwa la mọ̀ bí tá a fòṣù pa alẹ́ àná mi dẹ́ o bó jẹ́ bí ni ó máa mọ̀ bó jẹ́ rẹ̀ ni ó máa mọ̀ kí má ṣubú ara dépò má ṣubú ẹ̀mí o torí ẹni dúró láì farantì nǹkan ló rọrùn láti ti ṣubú káyé má yẹ tí wá ṣùgbọ́n kọ́mándà wa lọ́bẹ̀ tó dùnú ẹ̀ ṣàbíyàn ọdì ìgbẹ́yìn ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá ṣó lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò ṣeéṣe láíláíláíláí ṣé yẹn máa lọ ní ìṣòro kó lọ.
kẹ́ni ọ̀rọ̀ fògàn náà sì ẹ̀ síbi tó bẹ́ẹ̀ wá láti bẹ̀rẹ̀ síbi ló ṣẹlẹ̀ ń bọ̀ ẹ̀. about Kunle and Dara jàre. Dara kọ́ lójú Kunle ló bá bọ̀ wọ́n ti ṣe how is that in ẹ ti ká dúpẹ́ lọ́wọ́ Kunle o iṣẹ́ ló ṣe o ọkùnrin tó lè dúró tìyàn nínú ìṣòro báyìí ẹ jẹ́ ká yìn. abeg sórí nǹkan tó ń bí èmi nú gangan nìyẹn ládùúgbò àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ránù tí bàbá yẹn ti sọ lẹ́yìn ẹ̀ nísìnyí ló wá ń ṣe bí arìndì ló ń ṣe ń tẹ̀lé ń ṣe bí lọ́ba bọ̀ ìwò lórí burúkú kan káàkiri àwọn ọkùnrin máa burú o gọ́tẹ̀mí tiẹ̀ fi hate wọn nìyẹn. ṣé o ti ẹ bọ̀bọ̀ Kunle yẹn tó ń bá àbí tó ń rí ju owó yẹn kó pa kó make sure kó ti kú kó wá mú ejò yẹn kó wá máa ṣàjẹ́ báyìí kó máa ṣàjẹ́ kó gbogbo pọ́lítì nínú ẹ̀ kó pọ̀ sára Kunle yẹn after all said and done Dara dirty girl kìíní kan she's not my level so mo ṣì máa lè padà máa lọ ṣe bọ́ ìbọn ìwé rẹ̀ tó ń ṣe. ṣé ó le tó yẹ. ọ̀rẹ́ ó le jù bẹ́ẹ̀ lọ ojú tàwa ló ṣàwálà mọ́ tá à ń sọ. tó dáa sọ̀rọ̀ sí ìwọ fóògùn lọ láti bẹ̀ẹ́ o fò wá síbi o fẹ́ gbọ́n kan tó ń sọ. ẹ jọ̀ọ́ ẹ ká appreciate Kunle o ẹ jẹ́ ká appreciate ẹ̀ gan ni torí iṣẹ́ ló ṣe èèyàn tó lè dúró tíyan nínú ìṣòro báyìí ẹ wo iṣẹ́ lọmọkùnrin yẹn ṣe he's a good man. èmi ò mọ pa mú dání nítorí ká filẹ̀ abùsùn ìjọba mú wáìnì fúnra wa. máa lọ bá yín mu wá mi kò fẹ́ bá yín mu tẹ́lẹ̀. ọ̀rẹ́ jàre nítorí Ọlọ́run bí mi náà mú gíláàsì kan kémi náà fọ́ nǹkan sára. oníkálukú ló mọ ọdún ara wọn o. àṣírí ó ń dùn mí díẹ̀ díẹ̀. pẹ̀lẹ́ dandruff pọ̀ nínú yín náà. ok bá mi há. ẹ má wọrí màá ẹgbẹ́ wọn náà. mọ́mí. òun bẹ́gbọ́n ẹ̀ ṣerun ẹ̀ mú. bẹ́ẹ̀ni mẹ́ka pọ̀ wá. ọkọ mi. Kúnlé. kí lẹ wá bá bọ̀ mọ́. tó mo bọ̀ rí bàbá ní kí n gbé àgbo yìí fún ẹ wọ́n ní tó bá ti jí láàárọ̀ kùtùkùtù kó kọ́kọ́ fi bọ́ ojú ẹ̀ kó tó bọ́ síta. màámi kí ni nǹkan náà. àgbo ni. àgbo ṣá màámi. ṣé ti gbàgbé gbogbo nǹkan tí dókítà sọ fún wa ni wọ́n ní kí n má lo nǹkan kan sójú yìí wọ́n ní kò ní ìdá ti lo ẹni oògùn ṣe wọ́n ní tí ìbá ti ronú mọ́ tí mi ò dẹ̀ ké mọ́ ní pé assurance wà fún mi pé ojú mi á là. wo èmi ò máa sọ pé dókítà ò mọṣẹ́ mi ò máa níwọ̀n máa mọ tó ń ṣe àmọ́ bó ṣe lè wù kó rí èmi náà ní lajú mi lẹ́ẹ̀kí jẹ́ kí tàlùbọ́ kó wọ̀ ọ́ ọ̀dọ̀ bàbá tí mo ti ń bọ̀ yìí àwọn onífá wọn máa gbé ifá àwọn jọ̀mọ́lẹ̀ báyìí ó máa sọ ohun tó wà nídìí ẹ̀ gangan fún wọn ni òun ni bàbá ṣe sọ wípé kí n gbélé ìfún ẹ wọ́n ní ò gbọ́dọ̀ kanlẹ̀ gan pé kó máa fi bọ́jú ẹ láràárọ̀ ó wá ní dókítà sọ wípé kinní kan ó ti o. màmí jẹ́rìí mi ò lo nǹkan kan ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká gbọ́ kìlọ̀ táwọn dókítà sọ wọ́n mọ̀ jù wá lọ. màmí ṣé fẹ́ kí n máa ronú ni àbí kí n tún máa ké. ó dà kò burú má ronú má wulẹ̀ ké ṣó ti gbọ́ èmi náà mo gbìyànjú kó má di pé ẹ wò ìyá mi bó ṣe kọ́wọ́ bọ tán ni tó bá wí ni dẹ̀ máa ṣe báyìí o kò sí rí pé ìyá mi ò gbìyànjú o torí bí ìmọ̀gbà tí kú lè dé o Ọlọ́run má máa sọ. kò sí kú lójú yín màmí ẹ má fi ikú bá mi lẹ́rù. ó dà mo ti gbọ́. ẹwẹ́ ni tó tàfà sí mọ́lẹ̀ ọ́ ẹ̀kọ́ máa ti fojú mú wọn. ẹni ṣẹ̀bi apàdà gbà bí lọ́jọ́ kan ẹni ṣẹ̀rẹ̀ apàdà gbà rẹ̀ lọ́jọ́ kan má ṣe lògùn má mọ́. kò sáṣẹgbẹ́ kẹ lọ́mọ yẹn ẹ wò ṣìkà bébí kan o kò sáṣẹgbẹ́ kó lọ́mọ yẹn gbogbo ń tá a gbá yẹn ṣe ayé lẹ́sàn gbà ọ́ ẹ wọ ìgbẹ̀yìn ọ́ kòkò tá a sọ mọ́pẹ́ lọ́pẹ́ sọ́mọ́ ni ẹni ṣìkà ó dàbí ẹni sọ̀kọ̀ sọ́ọ̀rù lẹ̀ tó gbọ́n wọn nílẹ̀ bẹ́ẹ̀ lẹ́sàn bí. ẹ ká sọ o ẹ jẹ mọdà mo ti kọ lọdà ṣe wọn wà lẹ ẹ jẹ bá mi ok ọtún bá lọ kọ ọmọ tó dé bá ti bí kẹ bá wọn ṣeré dáadáa sódà a máa lè pẹ́ díẹ̀ ká tó padà sí lẹ́nu nílé ṣiṣẹ́ kù. Damosis ẹ ká sọ. How are you? Báwo ni? Fine sir. Ẹ kí ló ṣẹlẹ̀ ń bolẹ̀ tí ń bọ̀ nínú oòrùn yìí ń bolẹ̀ ń lọ. Damosis ẹ mọ̀ pé látìgbà tọ́rọ̀ ojú mi ti ṣẹlẹ̀ dókítà ti ní kí n má stress ara mi kí n yé ronú mọ́ kí n dẹ̀ yé ké mọ́ nítorí ẹ̀ mo ṣe ní kí Bàṣírá jẹ́ ká wá sí bíbá. Dára sá ṣé kí n má tàn sórí nǹkan tí dókítà ń sọ fún fáfàní ara ẹni o
seriously fáǹfààní ara ẹ̀. Number one, sórí tí o bá dájókòó wàá máa ronú, láti ìrònú o máa lead sẹ́kún. Ṣó wá rí ẹkún tá à ń sọ yìí kò help situation ẹ rárá àti rárá. Sórí èèyàn tó ní ojú méjèèjì gan, téèyàn bá sunkún lásùnjù ó máa affect ojú. Talk less of ìwọ tó wà nírúkọ tó wà ẹ̀. Tó bá ń sunkún ò ní jẹ́ kí gbogbo treatment tí doctor ń fún ẹ ò ní jẹ́ kó ṣiṣẹ́ lára ẹ pẹ̀lú condition ojú ẹ tí ó ti yé sìn. So a better kó pa ronú tì kó má ronú mọ́ kó take out. Èmi mọ̀ wípé ojú yìí wọn ò bí ẹ bẹ́ẹ̀ ò dẹ̀ ní permanent síbẹ̀ láéláé. Ó wá ni ó dẹ̀ máa lọ padà. Sórí ó mọ nǹkan tó máa wá ṣe ń sìn. Sórí tó bá ti wà nílé tó bá ti di àárọ̀ tó ti wẹ̀ tó bá ti rí pé ó fẹ́ máa wà board nílé sọ fún Basira ní pé kó máa mú ẹbọ lọ́dọ̀ mi. Ṣé by the time tó bá dọ́dọ̀ mi wàá feel free wàá ṣeré ń bíbà yìí wàá jẹun àárọ̀ wàá jẹ tọ̀sán tó bá dọwọ́ rọ̀lẹ́ wàá máa lọlé. Ṣé tó bá ti wá délé ní rọ̀lẹ́ wàá kàn sọ fún Basira ni wàá ní pé kó play movie fún ẹ Yorùbá film. Sorry wàá ní pé kó play music fún ẹ music tó bá like jù ìyẹn ló máa gbọ́ títí tóorun máa fi gbé ẹ lọ. Tó bá tún dijọ́ kejì same thing wàá tún máa bọ̀ lọ́dọ̀ mi ìwọ ló ní bíbà yìí tí ó ti yẹn sìn so o kò ní síkọ̀ sàn láti máa jókòó pé òun ronú ṣe kankan mọ́. Oya kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. Èmi ti wà okay bí mo ti ẹ̀jẹ̀ rí tí mo gbóhùn inú mi ń dùn. Basira ìwọ ńkọ́. Èmi ò wà okay o. Ó máa jẹun. Oya kí ló fẹ́ jẹ. Mọ́tà tí sausage roll. No. Basira ẹsẹ̀ fò láìkó jẹ jù kí ló dé. Jẹ́ ká ṣe báyìí. Ẹ jẹ́ kí n get àmàlà so Dára náà máa jẹ ìwọ náà máa jẹ máa ṣí àmàlà wọlé pẹ̀lú ògùnfe máa bẹ fi mọ́ ọ̀tẹ̀ yẹn support ẹ̀ ìyẹn ńkọ́. Tọ́pẹ́ wà lọ bá wọn gbé ti àmàlà yásìlá fún àwọn àbúrò mi wà bá mi ra àmàlà téèyàn méjì wà á dẹ̀ get ògúnfe kọ̀ọ̀kan síbẹ̀ wà á get ṣáàkì pọ̀nmọ́ àtàbọ̀dì abúlání o ètò yẹn sìn wà á dẹ̀ ra mọ́ọ̀tì méjì sí yẹn kọ́. ọ̀dà sà yẹ́lò ní kíná sà. yọ 2000 ní owó yọ 2000. Ok ẹ má jẹ́ ká jókòó síbí báyìí má bọ̀ ní ọ́fíìsì mi ẹ má bọ̀ ní ọ́fíìsì. kọ́lọ́ má jà mí ìṣòro ní ṣàníyàn kọ́lọ́ má jà mí ìṣòro ní àmì ní ẹ̀ṣẹ̀. Hello? Tani? Ṣé mo gbé? Hello? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìgbà wo ló ṣẹlẹ̀? Níbo ló ti ṣẹlẹ̀? Òun jẹ́ kí n tètè máa lọ sí i. Èmi náà fẹ́ lọ sáré lọ báwọn lọ́la ń lé mi ká lè máa gbàgbé lọ sí wa bá wa lọ. Ok kébì ẹ máa jọ yẹn kébì náà láyé ṣe ìjáṣọ. Wọ́n máa ṣe àánú àbí wàhálà òkú nílé ìgbà yìí. Ta lọmọ yìí ò bá a ṣe ẹ́? Eléyìí pọ̀ àbí àti ẹ̀mọ́ peter fẹ́ dojú àdúrà kọ́ báyìí. Níbo ló wá ti ríru ilé ìkọ̀bá ìtòyìn lọ? Ó súyàn o ọ̀rọ̀ ọmọ ẹ̀ ti wá ní ìdí àbójútó báyìí. Ebo kí ló ṣẹlẹ̀? Wo ṣé kí n má tàn ẹ́ ara mi ò rírí ni o inú fíìmù nìkan ni mo ti ń rí irú incident láyé mi ẹ̀ bá rí irú ẹ̀ rí. Dára. Kúnlé. Basira bá mi pé. Ó ṣe báyìí. Mami ẹ má sunkún mọ́. Ìbá tẹ́ ìbá kékeré fẹ́ kémi máa ṣe é mami. Ṣẹ̀rọ bí pọ̀ tí mo wà ìtẹ́mi lọ́rùn ni. Mami kí ló dé ìtàn ni mo ṣe. Nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé ṣe rí gbogbo wa lè jókòó báyìí o a ń láti jí sọ̀rọ̀ yìí. At the end of the day ibi tó máa result sí ò ní dá o gbogbo ààrẹ kì í ṣọmọdé mọ́ so ẹ ká dìde ńsìn
solution tá a bá máa wá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nígbà tí sáré sí i. ẹ̀yin lẹ́dẹ̀ rò pé bóyá a kàn jókòó jókòó lásán ṣe rárá mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ wò ojoojúmọ́ la fi ń gbàdúrà à ń lọ from one pastor to another ni nǹkan tó ń sọ fún wa ní pé kàṣà máa gbàdúrà ẹ̀wẹ̀ àtàdé ẹ̀rí gbogbo ọ̀run wa ló ti jẹ́ àti gbàwẹ̀. even a ní night vigil fún ní church wa lálẹ́ bẹ́ẹ̀ ni. àti wípé gbogbo ibi tá à ń dé pátápátá gbogbo bẹ́ẹ̀ náà lọ sọ pé spiritual attack ni. àbí. kí ló ń ṣe báyìí ṣe ti sún wa. gbogbo ibi tí mò ń dé náà wọ́n sọ fún mi wọ́n náà èèyàn ló wà ní díẹ̀. ẹ jọ mi ìmẹ́ni tí mo ṣe ẹ bá mi bẹ̀ wọ́n kán dáríjì mi mi ò mọ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé mi pé èèyàn ló wà ní díẹ̀. mọ́mí ẹ wo ọ̀rọ̀ ẹkún kọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn ẹ máa take it easy èmi mọ̀ wípé àwa fúnra lára wa àwa náà ní dúró gbogbo ọ̀nà la máa tọ̀ láti lè jẹ́ pé ara ẹ wà òkè lágbára ọlọ́run ojú aṣebídẹ̀ máa yọ láìpẹ́. àmín ọlọ́run. ẹ dúró o kó má jẹ́ pé ibi tá a rọkọ̀ lọ ni gbogbo wàhálà yìí ti ń fẹ́ wa o. Bísí Lọ́lá gbogbo wa ìyá mọ Sheriff dáadáa ṣé rántí rí pé lọ́jọ́ tí Dára sọ pé òun fẹ́ mi ṣé rántí bó ṣe lérí. ẹ gbà mí Sheriff ló wà dé ọ̀rọ̀ ọmọ mi. wọ́n gbà ní àwọn Sheriff lẹ́nu. wọ́n sọ fún mi náà pé èèyàn ló wà ní Sheriff yẹn ó máa gbà lẹ́nu. ohun tó bá gbà lọ́jọ́ máa fún àwọn èmi àti ẹ̀. ẹgbẹ́ mú mi dé díẹ̀. ṣé mo pé ẹ̀bẹ̀ là ń bó sí i bóyá kí èmi àtẹ̀yìn ká lọ lé Sheriff ká lọ bẹ̀ àbí ìyẹn ń kọ́. Moses kí mọ́ mi kí bá ti dé lọ sílẹ̀. ká ṣe ní mántòmántò. káwọn dúró sí wọn. ok ìyẹn náà tún bẹ́tà. kọ́lọ́ májà mi ìṣòro ni àmì ni ẹ ṣe kojú rẹ̀ lẹ́ kọ́lọ́ màmá gbé bá ní. a kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kápá túrọ̀ kẹsẹ̀ túrọ̀ kọ́lọ́ màmá gbé bá ní ó máa ń ṣe. wọ́n pé ẹ̀wọ̀n béèrè. má bínú pé bí a mú wá báyìí ní Brazil Grande níbẹ̀. So there is this thing tí mo ṣe torí ẹ̀ wá which is very very important. wọ́n ní pé kémi àti ẹ̀ka jọ jókòó bóyá ká jọ sáré jọ sọ táwọn bí èsì náà. n kò ní wà òkè báyìí. wá òkè mo ṣe ti olè àti ìṣẹ̀ náà ní àpapọ̀. mo tí mo torí ẹ̀ wá ojú ọ̀rọ̀ Dára lọ. bí ìfẹ́ pọ̀rọ̀ obìnrin ó dájú èmi àti sílẹ̀ we mature that. so wọ́n tẹ̀lé láyé yìí ìzádà owó àbí obìnrin ló máa ń dájà ọkùnrin sílẹ̀ so bí ìfẹ́ pọ̀ obìnrin tó wà láàrin ó dájà wá sílẹ̀. gbogbo wa lámọ̀ kan tó ṣẹlẹ̀ sí Dára bí Dára fọ́ lójú but right now bí mo ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ṣẹlẹ̀ Dára ò lè rún Dára ti rọ lápá ó ti rọ lẹ́sẹ̀ and àwọn family ẹ̀ dẹ̀ find it very difficult láti wá fèsì láti wá bẹ̀rù because àwọn ọmọ tí wọ́n lè bá lẹ́nu mo dẹ̀ wọ́n okay fine tèmi tí mo jẹ́ àfẹ́sọ́nà ọ̀rọ̀ Dára ó jẹ́ kí n lè dìde láti lè assist ẹ ní àwọn areas kankan. tó bá jẹ́ mi náà ní àwọn ìlọ́gbọ̀ pẹ̀ Dára ṣẹlẹ̀ ohun adùn mi máa dẹ̀ ṣe wà irú màá ṣọ́ọ̀dì ni pé màá fẹ́ kórè kẹrí láìpẹ́. So please I'm begging you in the name of God. àbí ẹ̀rọ ọlọ́run ẹ̀rọ gbogbo bó ti ń sọ̀rọ̀ báyìí pé káníwọ̀ náà nírú ẹ̀ ṣẹlẹ̀ sí ó ṣe jù bẹ́ẹ̀ lọ ara mi sì bù máa sọ dákúnlá kí ló kọ̀ rẹ. èmi àti ẹ àti pàdé lẹ́kùn mi. a ti pàdé rí ìwọ mọ kọ mi àmì mi ò mọ tiẹ̀ kí ló kọ̀ rẹ. Kúnlé mo fẹ́ kó gbọ́ mi lágbọ̀ọ́yé dáadáa mo fẹ́ kó la etí inú rẹ torí etí inú lejò lò kó fetí ọ̀hún gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu èmi ọmọ tó ṣe Dára o I am not responsible for our predicaments èmi ọmọ kankan. sọ́rí bó ti pẹ́ àwọn ẹbí Dára ò lè wá bá mi wọ́n mọ tí wọ́n ṣe wọn ò lè wá ìdí tí àwọn fámìlì Dára ò fi lè wá bá mi lẹ pé Dára lè wọ́n sọ gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ láàrin ìlú rẹ̀ fún Dára torí tí ń fèbò èèbó òdèdè dẹnu rẹ̀ wọ́n sọ fún iye ìgbà tẹ́mi fi san owó skul rẹ̀ wọ́n sọ
nígbà tí ó ṣe àbájáde tí ó kọ project ó níye tí mo kó kalẹ̀ níbi àlà àṣàgbè náà ni o níbi kò sí kò ká kò tó yìí náà mo mọ iye tí mo ná lórí ọmọ mo Ọlọ́run ti wà kádàrá pé bí Ọlọ́run ti mọ sọlá ó ti pàdé ìwọ tọ́ lọ́kọ̀ àwa sì rí àti kú bá ti wà àwọn olórin pé ẹ lọ́wọ́ mọ bàtà òun òbó lò sí ṣe kò fẹ́ bá wa ṣe ó sì fi ń bá o ṣe èmi gbà fún náà but let me correct an impression mo dúdú àmọ́ ọpọlọ mi dúdú I am not responsible for our problems bóyá ilé babaláwo kan wá wà tẹ́ ẹ lọ o bóyá wọn wá ní omi ajé kan tí ẹ pè wá mú o I am ready ṣùgbọ́n mi ò mọ nǹkan kan pa tí ń ṣe. Sheriff lóòótọ́ ajé tó ń pààyàn jẹ àkèrè jẹ ni. Kúnlé àbíkẹ́ ló ti gbogbo rẹ̀ ìwọ ń pòwe àjẹ́ tí ọba pọmọ ẹ̀rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ ọ̀ ń pòwe ọgbọ́n Yorùbá jù mí lọ́kọ́ àjẹ́ tó bá ń pariwo ẹ̀rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ sáńkọ́ Yorùbá ẹ̀mí sáfúnlé mọ̀ ń fọ́lé lọ́wọ́ ní ìhà àbí tó ti mọ̀ gun mọ́tò kiri ọba àdúgbò ilé mi náà àwọn ọmọ mi ọjà pọ̀ ní ìsìn go. Ìfẹ́ òótọ́ láyé kò máa láfiwé. Ìfẹ́ òótọ́ láyé kò máa láfijọ́. Ìfẹ́ bí ẹyẹ lẹ́mú wá ọ́. Ìfẹ́ tá a mú ní ga tá a mú ní gbẹ̀rìn lẹ́kẹ̀ẹ́ tí ó ṣe wáyé yìí lọ́dẹ̀. Dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá kò lè ṣeé ṣe. ẹ jọ mo ń rò kankan ni o àbí ọmọbìnrin tèmi àti ẹjọ jà fún ọ̀rọ̀ ẹja tó tàka sí mi kó má jóun ló wà ń di ọ̀rọ̀ ọmọ mi o. èèyàn kan wá bá yín níbi tí ẹ ti ń ta ẹja ó bá yín jà ó dẹ̀ lérí ó tàka sí i. ó tàka sí i. kí ló fẹ́ ṣe ó máa gbé lọ o torí mi nígbà tẹ́fẹ̀ẹ́ nú ẹ. ẹ bẹ́ẹ̀ ni kò sí ìkọ̀kọ̀ máa gbé lọ ní ká ẹ tó ta yẹn ó tẹ̀lé ẹ lọ ní. ẹ jọ ọmọ mi ta lẹ nìyẹn kí lorúkọ ẹ bó ló ń gbé. àdúgbò yìí náà ló ń gbé. ẹ kálẹ́ o ẹ kálẹ́. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ jàre. ẹ kálẹ́. ẹ kálẹ́. ẹ kálẹ́ jàre yan gidi. ẹ jọ ṣẹ́rí tí ẹ bá bínú láti ní dọ́là. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ wọ́n mi dára sọ̀rọ̀ wọ́n rojọ́ wọ́n dẹ̀ rojọ́ mọ́ra wọn lẹ́sẹ̀ wọ́n dẹ̀ ń jẹ̀bi lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́n ṣe ń rojọ́ yẹn. kò sọ̀rọ̀ tí o sọ síbi tán. ó sì ń tàn sọ ṣẹ́rí ṣé kí n má tàn yín ẹja tí wọ́n wá tà fún yín yìí gangan wọ́n ti jẹ́wọ́ fèmí wípé ẹja yẹn ó ti bàjẹ́ àwọn mọ̀ọ́mọ̀ tà fún yín ni pé kó lè lọ́lẹ̀ kó dowó. ẹja yẹn ń rùn ni. ó rùn. ṣé kí n jẹ poison. ó yóò di ìyẹn lẹ kíyèsí. ẹ jọ nítorí Ọlọ́run ọba ẹ má bínú wọ́n ti mú ẹbí wọn lẹ́bi báyìí ẹ má jẹ́ kán pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ẹ jọ ẹ dáríjì wọn. ó dùn mí gidi gan ni. ẹ bẹ́ẹ̀ yẹn ò jà ẹlẹ́dàá yín jà ẹlẹ́dàá yín bínú seriously ẹlẹ́dàá yín bínú débi wípé dára tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ojú ẹ̀ méjèèjì ó ti fọ́. dára àwọn kan náà ojú ẹ̀ méjèèjì ti fọ́ ṣé mo pé yín ò lè mọ̀ pé ẹlẹ́dàá tí yín bínú ẹlẹ́dàá yín ló fọ́ dára lójú ẹlẹ́dàá yín yẹn làwọn wá torí ẹ̀ wá bí ń sìn ká bẹ̀ yín kẹ́lẹ́dàá yín foríjì dára ojú ẹ̀ dẹ̀ là kó dẹ̀ má ríran lọ. mo rò pé ńgbà tẹ̀ délé nǹkan mo rò pé ọpọlọ yín pé mi ká tiẹ̀ wá gbà pa àwọn ọgọ̀ èmi wò pé ẹ̀yin gbàtẹ́yìn dẹ̀ ti kọlà tó mọ̀ pé púpọ̀ náà tó bá kọlà àwọn máa ń lọ kọlà lórí ṣùgbọ́n gbàtẹ́yìn ti kọlà tẹ́ ẹ̀ ti kọlà sóhùn mo ti fura sí i mo rí pé láì kú lẹ́kọ̀ọ́. mo tún gbà yẹn náà. ẹ ní ọpọlọ lórí rárá ẹ dé bí ẹ wá ń jẹ ẹ wá sàṣì ó wá gbé òun ló wá pa òun ló wá ṣe ṣé bá pẹ́ kẹ́ tó kó orí burúkú kúrò nígbà yìí ẹ wá náà ẹ fi àwọn wáyà ọ̀tẹ̀ máa gbé wá ẹ wá rí ó wá jẹ́ léyìí òpó inú ọkọ̀ làkọ̀ gbá orí yìí ó wá dúró síwájú mi. ẹ wo mo gbà má. ó sọ mo gbà pàlẹ́. kí ẹ gbẹ́dúró orí burúkú sáwọn wọ́n fẹ́ kúrẹ́ wọ́n gbé gbàdí fún ẹjọ́ wa ókè. ẹjọ́ yín ẹjọ́ orí burúkú tí mo bá yín rò ní èmi ni mo dúró tí mo bá yín rojọ́ tí mo bá yín rojọ́ ni ẹ̀ ni mo bá mi orí burúkú ẹjọ́ tẹ̀ ń ròyìn.
ṣe rí ọmọdé ò ní mórí jẹ kó má ra lọ́wọ́ àgbàlagbà gan ti jorí ń sìn ó ti ra wọn lọ́wọ́ ó ti jájú wọn lójú ẹ jọ nítorí Ọlọ́run bá ẹ àforíjì fún wọn. mo ti mọ̀ pé mo àṣìṣe ni ìsọkúsọ ni mo sọ. ẹ jọ nítorí Ọlọ́run bá ẹ jọ mọ. ẹ fọ́ kí mo rí ẹ gbogbo ìyàwó rẹ ó dà pé kàn ṣe yìí. ó tán parí kí ni mo fẹ́ ṣe báyìí. wọ́n mi dára ṣe má tán àjẹ́ lárábìnrin yìí àjẹ́ gidi ni o. wọ́n sọ fún mi ṣé bí mo sọ nígbà tá a mọ̀ mo lẹ́nìkan ti jẹ́ kó yé mi wípé àjẹ́ ni. ẹ wo bí ó ti mu ẹ̀jẹ̀ tó yó dẹ̀mdẹ̀mù bí ìgbà tí ẹ pé ẹ fóònù mu omi yó ẹ wo ayé o mo rájẹ láyé mi for the first time mi rájẹ rí o mo ti rájẹ báyìí ẹ wo ẹ mọ nǹkan tẹ́ máa ṣe ẹ mọ nǹkan tẹ́ máa ṣe ṣé tẹ́ bá dá mi tẹ́ bá dá arábìnrin yìí dá mi ẹ wo tó bá ní ẹyẹ 19 èmi á bínú tu yẹyẹ o ẹyẹ ń bẹ yẹ ṣeré tẹ́lẹ̀ ni màá bínú tu yẹyẹ dànù ẹ rí kó ti mẹ̀jẹ̀ dára ni ó ti mẹ̀jẹ̀ dára látojú ó ti yẹ ojú ẹ ó ti mú ó ti fi straw sójú dára ó ti mú ẹ̀jẹ̀ kò lè mú ẹ̀jẹ̀ ọmọ tèmi. ó ti mú látojú ó ti mú látojú. kò lè rí tọmọ mi mú. ibi tá a máa gbà ló kù kò lè rí ẹ má jẹ́ kó rí tọmọ mi mú ẹ gbà mí ẹ ṣàánú mi. ẹ má jẹ́ olùkọ́ rẹ̀ ló wà ní ọ̀rọ̀ dára. òun ló wà ní ọ̀rọ̀ dára. wàhálà tẹ́yẹ ẹ bá pé. mọ́mì ẹ wo a lè jókòó báyìí kábílẹ̀ máa wò báyìí lórí ọ̀rọ̀ dára kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an ẹni ta nígbàgbọ́ pé òkè òun ló wà ní ọ̀rọ̀ yìí a lọ síbẹ̀ a lọ bẹ̀ ó lé wa dànù ó tilẹ̀kùn mọ́ wa ó tún fi kọ́kọ́rọ́ pamọ́ ṣé ìyẹn la máa jókòó tó yẹ pé ọmọ ọlọ́mọ á wà lórí ìdùbúlẹ̀ àìsàn ó rọ lọ́wọ́ ó rọ lẹ́sẹ̀ ó fọ́ lójú kò lè ríran ẹ ṣé ẹ mọ̀ wípé pẹ́yìn tó máa go through gan kò ń ṣe nǹkan kékeré ni. báwo ni o ṣe ń gbégbé ayé rọrùn báyẹn ẹ wò ṣe bí bá ṣe ń bọ̀ kí nǹkan kan wá sí mi lórí straight away nǹkan tó sọ sí mi lọ́kàn rèé mà ṣé mọ̀ pé ẹni tá a bá lè mú a máa ń fi ọ̀rọ̀ ẹ̀ a máa ń fi lọ́lọ́run lọ́wọ́ ni nígbà tóun dẹ̀ ti ya òsì kánsìn tó bí lu pé òkè kò sẹ́ni tó lè mú un tá a bá fọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ mo ní àwọn bàbá kan tó jẹ́ wípé sẹ̀lẹ̀ ni wọ́n ń gbàdúrà wọ́n ń pe ọlọ́run dẹ̀ ń dá wọn lóhùn 247 tá a bá gbé débẹ̀ èmi bílíù pé olùjọ́ mi mo máa ṣe. ṣé tí ẹ rí gbogbo nǹkan tó bá ti papọ̀ mọ́ tó lóhùn èmi support ẹ 100% ẹ jẹ́ ká lọ àdúrà ò kí n tó. ẹ wo kó tiẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe báyìí tèmi ò support o ìtẹ́ bá ti ṣe náà ló dáa ká tiẹ̀ rojú àṣebi kọ́lọ́n bá wa fojú àṣebi hàn. tó bá ti yá ó ti yá kò sí wàhálà. nǹkan tá a máa ṣe lélẹ̀ kò ń ṣe ní kọ́mọ́nkóbó báyìí náà la máa ṣe èmi máa make sure pé mo rí bàbá lálẹ́ so nǹkan tí wọ́n bá sọ máa fún yín ní feedback bó bá ṣe máa yá sí. ẹ wò tẹ́ bá dọ̀mù ẹ dárúkọ mi Mojísọ́lá Àbẹ̀ní ni mò ń jẹ bẹ́ẹ̀ ṣe ń wù mí mi ò lájẹ o. èmi mọ̀ pé lájẹ mi ìṣẹ̀ṣẹ̀ mọ̀ yín ìṣẹ̀ṣẹ̀ mọ̀ yín o. ẹ jọ ẹ dárúkọ mi lọ́hùn kán lè rí bí iṣẹ́ lè máa ṣọmọ mi. ẹ jọ ó ti yá kò sí wàhálà. ọlọ́run àti ẹ̀fọ́jú àṣebi o. àwọn ẹni ìbí nínú ẹni ṣe wáyé yìí lọ́dẹ. ṣe wáyé yìí lọ́dẹ. ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá. kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe. ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá. kò ṣeé ṣe. ẹni dẹ́ṣẹ̀ ṣé yẹn máa lọ ní ìṣòro. kò lọ tó bá. àìtúbá ló lè fógun. ó ṣe bí òun bá mi yọ. báwo la ṣe fẹ́ mọ̀ mọ́ bọ́ọ̀lù nǹkan níyọ ni. ẹ jáde ó má fọkàn bá bọ̀ náà káwọ́ ẹni tó ń ṣe bí. ìgbà mìíràn ọ̀rọ̀ ayé ó máa ń rẹ̀ mí lọ́kàn gan ni. kí la fẹ́ gbà káfa yẹ́sẹ̀ bí ká máa ṣe tùtí ara wa. ọ̀rọ̀ ayé yìí máa lẹ́jú máa ṣẹ̀rù lọ. àmọ́ àsìkò ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àwáyé yọ. mọ́mọ́kàn mi ò tí ẹ̀ ń kọ́. àfi kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣe bí sí rírí. mọ́mọ́kàn mi ò ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣá. kò lè ṣe é ṣe ẹ̀ṣẹ̀ ò dẹ́ṣẹ̀ ṣé yẹn. Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa Ọlọ́run alágbára bàbá tó ní ohun gbogbo tó sì mọ ohun gbogbo a fi ìrìn àjò ilé yín lọ́wọ́ bàbá ẹ̀bùn wà fáàní bàbá ní gbogbo ọ̀nà tá a lè fi ṣẹ̀yìn tó lè ti mójú ògo yín bínú bàbá ẹ dáríjì wá lórí ìrìn àjò tó wà nílẹ̀ yìí ẹ tọ́ wa sọ́nà Jésù Olúwa wa. àmín
Àmín ní orúkọ Jésù. mo fi inú tọ́ ẹ ò padà dà mí báyẹ̀ máa ti rí nìyẹn. àǹtí bí mo ṣe ń gbàdúrà yẹn lọ mú mi rí ìyàn kan lórí àǹtí tí wọ́n jókòó yìí. ẹ wo ẹ má rè bóyá nǹkan tó ń ṣe yín bóyá ojú lásán ni o. èmi náà mọ̀. ojú lásán kọ́ o ó lọ́wọ́ ayé nú kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà kò tiẹ̀ rẹ́dì láti fi ẹ̀fọ́ sílẹ̀ rárá ó fẹ́ bá ẹ̀fọ́ yẹn kanlẹ̀ I mean ó fẹ́ finish ẹ̀ I'm telling you. Mami. ẹni yẹn lè wá bí o ó dẹ̀ lè má sin bí torí àrùn mi rí ìran yẹn débẹ̀ kò sin bí. ẹ wo àwa mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ in fact èmi àti mọ́mì a ti lọ bẹ̀ bọ́ kò gbọ́ ó kàn lágídí ni bọ́ mo fẹ́ kó yé wípé Ọlọ́run jù lọ. ẹ jọ̀ọ́ gbà mí pásítọ̀ gbogbo ọ̀nà tẹ bá mọ̀ láti fi gbà mí tẹ́lẹ̀ fi ra mi kalẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Olùṣọ́ ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ ṣàánú mi mi ò mọ ẹni tí mo ṣe. tí ẹni tó wà ní ìdí ọ̀rọ̀ yóò bá jẹ́wọ́ mọ́lẹ̀ Ọlọ́run tí mò ń sìn ó lè sọ agbára ẹ̀ àtòun fúnra ẹ̀ lófo ṣùgbọ́n kò bá dára kíru ẹni bẹ́ẹ̀ kò jẹ́wọ́. ẹ wo Olùṣọ́ tó bá máa la ẹ̀mí lọ kó là lọ o because ẹni tó lè ní ọkàn láti máa ṣerú nǹkan báyìí lójú awágò onísìnyí a lè jẹun àwẹ̀ ni àtàdúrà gbogbo ìgbà àkínsùn àdúrà yìí ni èyí tó lè ṣèyàn báyìí tó bá máa lakú lọ kó là á lọ. ó tiẹ̀ là á lọ ẹ ti ń gbọ́ ń ṣiṣẹ́ lẹ́tí yín lè ṣe ń gbọ́ wọ́n ló máa lakú lọ o. ṣùgbọ́n ẹ wo tá a bá máa ṣohunkóhun ọjọ́ 7 péré la fún ẹni náà. ẹni tó bá jẹ́ tó bá ń kó ṣẹlẹ̀ sẹ́yìn náà ni kọ́ mi. ṣùgbọ́n máa béèrè síwájú ẹ jọ̀ọ́ ta ni àfẹ́sọ́nà arábìnrin yìí. Olùṣọ́ àwọn nìyẹn. Kúnlé ló wà ní ọ̀rọ̀ Moses ìwọ. rárá o ẹ̀mí mímọ́ ò sọ yẹn fún mi mo kàn fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé ṣé wọ́n fi ọwọ́ sí wípé ká tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò àdúrà yìí. everything tí ẹ bá fẹ́ ṣe pátápátá mo fọwọ́ sí ẹ ṣe tó bá yẹ pé owó ló máa ná mi already ẹ ṣe ẹni tí a fẹ́ ṣe. ẹ fọwọ́ sí mọ́mì ẹ̀yin náà fọwọ́ sí. ẹ tẹ̀síwájú kọ́lọ́ bá mi fojú àṣírí wọn kọ́mọ mi lálàáfíà ẹ tẹ̀síwájú o ẹ tẹ̀síwájú. àǹtí ẹ fọwọ́ sí ká tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò yìí. Bẹ́ẹ̀ ni Olùṣọ́ mo fọwọ́ sí. ẹ ṣé pásítọ̀ ẹ ṣé. ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa o tá a bá máa tẹ̀síwájú pẹ̀lú ìrìn àjò yìí just 7 good days péré lórí ọ̀fẹ́ tí ẹni náà ní láti jẹ́wọ́. Do you know why? ìdí ni wípé tí ẹni yóò bá jẹ́wọ́ mo fẹ́ kẹ́ni náà mọ̀ pé ọba kan wà lókè tí baba ńlá baba ẹnikẹ́ni ò lè dá dúró òun ló ń pè ní Ọlọ́run tí ẹnikẹ́ni ò lè dá dúró bí ẹni yìí bá kàn bí ò bá jẹ́wọ́ èyí fàmìyàn pé ewu ń bẹ lórí ẹni náà. ọjọ́ 7 péré ni o. àlàáfíà. ẹ jọ ìjọ 7 tẹ̀wé yẹn ṣé a máa gbóhùn lọ ni àbí báwo. èyíkéyìí tí ẹ̀yin bá ti ṣe ìjọ Ọlọ́run fọwọ́ sí. ẹ wo mọ́mì tẹ́ bá ní ká gbé lọ́lẹ̀ èmi lè wá ma. ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ó wà nílé nírú nǹkan tó tóbi báyìí ló ṣẹlẹ̀ sí tí a bá gbé lọ lẹ́sìn tí ò sí ní àyíká Ọlọ́run kí la mọ̀ nínú ẹni àmìyàn nínú èèyàn náà tó bá lọ ṣe púpọ̀ lódì ẹ̀ ńkọ́. òótọ́ ni. ẹ wo Olùṣọ́ ẹ jẹ́ kó wà ní àyíká Ọlọ́run fún 7 days yẹn ó pè. nínú ìjọ Promised Land ń bí báyìí àwa máa ń kóyàn mọ́ra ni so èyíkéyìí tẹ́ ẹ bá ti ṣe làwa náà gbà ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Jehovah mímọ́ Jésù Kristi mímọ́. ẹ dùnà ọ̀rọ̀ pásítọ̀ yóò ti clear sí mi dáadáa kò yé mi ṣé nínú àwa tá a wà ní church àbí àwọn tó wà nílé wọn ló ń ṣe é ni because mi ò understand o. nǹkan tèmi ṣàmọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tí pásítọ̀ yẹn sọ ni wípé wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà that means pé ẹni tó ń ṣe dára ó súnmọ́ bí ṣọ́run ni. àánú Sheriff dẹ̀ ṣe àánú ẹ̀ ṣe mí gan
Ṣé lọ́jọ́ ẹ̀ ló ń lérí léka by the time I am done with her, by the time I am through with you guys, kìnnìkan ṣé òun kan rẹ̀ ń máa padà dàlé lórí. Òótọ́ ni o. Anyways, bó jẹ́ ṣẹ̀rífù o, bó jẹ́ ara lé wọn o, bẹ́ẹ̀ jẹ́ láàrin wa ń bíbá iná ló ń ṣe. Ṣèbọ́jọ́ méje ti fẹ́ pé tán. A máa wo tó máa ṣẹlẹ̀ ọjọ́ méje tó fẹ́ gbé bẹ́ẹ̀ pé pásítọ̀ náà mú nǹkan tó bá fẹ́ kẹ́rì nǹkan tó lè wọlé kan. Sáwọn pásítọ̀ náà lè bá dírẹ́sì tó dé. Lọ́lá ṣó mọ̀ pé bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi kí a má sì ṣe wọn níbi ọ̀rọ̀ tó ń sọ yóò pọ̀ o. Ọlọ́run nìkan ló méyan rẹ̀ jàre. Ẹni rẹ̀ gan wọ́pọ̀ kí ni. Èmi wá wọ́pọ̀ o kò wọ́pọ̀ ọjọ́ méje fẹ́ pé ni. ṣé wàá yìí lọ́dẹ ẹni ò dẹ́ṣẹ̀ ṣé yẹn lè jẹ́ wẹ̀ṣẹ̀. Ìyá dára. Sálàfíà lè wà. Kò sálàáfíà o kò sálàáfíà o ẹ jọ̀ọ́ mo tún ní kí n wálé mi kan ẹ̀yìn kan kí n tún wá bẹ́ẹ̀ ni dé ẹ ṣàánú mi mo mọ̀ wípé mo ti kọjá àyè mi mo ti fi gbogbo ẹnu mi yìí mo ti fi wà rọ́ọ̀fù èmi náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ti sọ tán kí n tó mọ̀ wípé ìwà tí ò dáa mo wù ẹ wù mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo ní kí n wá bẹ́ẹ̀ dáríjì mi mo ní kí n wá bẹ́ẹ̀ fún dáríjì mi kó lè dáríjì mi torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìyá dára kò fẹ́ sọ mí lẹ́nu lórí ọ̀rọ̀ yìí ni wọ́n lè ṣe ń ṣe báyìí wọ́n ní mi mọ̀ ń pa ọ̀rọ̀ yín mi mọ̀ ń pa ọ̀rọ̀ ọmọ yín àbí ọwọ́ mi rèé fúnfún nẹ́nẹ́ mi mọ̀ ń pa ẹ̀ kí ló wọ́n sọ pé mi ni mò ń ṣe ọmọ yín. èyí tẹ bá rántí jọ yẹn ẹ tàka ẹ rántí ẹ tàka. lọ́rọ̀ kan ṣá àjẹ́ ni mí àbí. ìsọpọ̀ jẹ́ nìyẹn. inú tí wàá ń bí mi báyìí sìn ibi tá a bọ̀rọ̀ dé inú tí wàá bí mi kí ló dé gan-an mo ní mi mọ̀ ọ̀rọ̀ ọmọ yín mi mọ̀. ẹ jọ ẹjọ́ kọ ara yín jẹ́ mo dẹ̀ ń bẹ̀ yín mo dẹ̀ ń bẹ̀ yín ẹ rò pé bóyá àbí pé kinní kan ni torí ọmọ mi mo fàlàfíà fọmọ mi ni mo fẹ́ kọ́mọ mi gbáyé ni ẹ wo ṣọ́ọ̀ṣì tí mo lọ wọ́n ti sọ fún mi pé ìjọba ìjẹ lẹni tó bá wà ní ọ̀rọ̀ ọmọ mi ló máa mọ̀ṣọ́lẹ̀ ló máa kú. bẹ́ẹ̀ni tó bá fẹ́ jẹ́sẹ̀ tó ti fẹ́ kú. àwọn ẹ̀kọ́ sì kàn mọ́ tẹ́tẹ́ kó ó jẹ́ ọmọ jáde nìyẹn. kárí mi tẹ́lẹ̀ fẹsẹ̀ kọ́ sáà tẹ́fẹ́ nu kọ́ sí ó kúrò lọ́jọ́ méje kójọ́jọ́ mẹ́rìnlá kẹfì méje kẹtù fi kún. ẹ̀wọ̀n ẹ̀kọ́ sì kàn mọ́ tẹ́ kúrò ọdún náà fún mi ẹ̀kọ́ sì lọ. ìwọ tó jẹ́ pé wọ́n ti sọ fún mi gbogbo ibi tí mo rìn kí tó máa fẹ́ tẹ ọmọ adìyẹ pa sí ibi ọ̀dọ̀ ẹbí báyìí wọ́n ti sọ fún mi pàjẹ́ ni ẹ wọ́n ló ti tó bíi mẹ́ta tó mú ó lè rọ́mọ tèmi mú ẹ̀jẹ̀ ẹ̀ kóró wo lọ túwọ́ kó bàbá jàsẹ̀. ẹ̀jẹ̀ ló wáyé wọ́n jẹ́ gbèsè ìdájà bínú wọn náà ní ṣerú ẹ̀ mọ́ wọ́n fẹsẹ̀ sí àwọn afẹnukọ káàkiri wọ́n wọ́n tó máa tọ̀rọ̀ sí lórí ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kékeré náà ìṣọ́mọ ẹ̀ wọ́n bẹ̀ fi kú ládàradà. níbo lè ti wá rédíè. èmi àti ẹ jáde ni à ń padà bọ̀ lóde nínú òun bó ṣe wá dọ̀rọ̀ fún jẹjẹ inú òye mi. lọ́lá o pé kí la máa ṣe báyìí. Kẹ́mi ṣé kò ṣe pé o ti lọ ṣàbọ̀ṣọ̀ṣà. oyún kọ menstruation ni oyún ṣọ́jà bóyún wọ́n sì bóyún jẹ́ láyé ìsìnwó tí ẹ̀ mọ̀ kọ́ tó yẹ kó sọ gbà tí fóònù náà ní pariwo. a ní kò yé pariwo ẹ̀jẹ̀ máa máa pọ̀ sí bó ṣe ń pariwo. mi ò ṣàbọ̀ṣọ̀ o mi ò ṣàbọ̀ṣọ̀. kí la máa wá ṣe báyìí sí kí la máa ṣe ajá ni màá wò báyìí. mi ò mọ̀ kọ́ta máa ṣe sí i mo ti pè kúlẹ̀ wọ̀ kọ́kùnrin lòun tó bá dé bẹ́ẹ̀ máa ní àìdí àkọ́ta lè ṣe. kéèmì tó bá ṣe ìpariwo yìí ẹ̀jẹ̀ máa máa pọ̀ kúlẹ̀ lóde yìí. ẹ wò bí mi náà ṣe ráwọn méjèèjì nìyí tó ṣe kóra wọn dé nìyí. ó menstruate. kò sí èyí wa. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ náà kí ló ṣe ẹ lè wò báyìí. àìtúbà tó lè fogun ló lè ṣe mí ọ̀rùn bá mi lò báwo la ṣe fẹ́ ọmọ ọjà rẹ̀ kọ́lọ̀ ni yọ ni. I'm sorry. Patient said to give up. but doctor wà lọ. ẹ dúró ẹni mà ní 6 days ọ̀la ní 7 days tí olùṣọ́dá fún wa. ẹ pẹ̀lú yẹn náà ìyẹn ò kàn wá náà. ó bọ̀ tó ṣẹlẹ̀ ẹ̀yẹ ṣáàdúró ẹ wà níbẹ̀ wáyé o èmi bẹ̀ sí nínú. àlọ́lá kí ló dé. mo kàn fẹ́ mú kan lé ni a máa ní ìdíkì ní ẹ̀ lọ́sibítù báyìí. no jẹ́ kí ẹ jẹ́ ká. ẹ̀yin wà bí. ẹ jẹ́ kí mo bọ̀ ọ̀la mo ń bọ̀ báyìí. mo bọ̀ bẹ́ẹ̀ ìwọ bọ́ sí ìdí. Mami, gbogbo nǹkan tó ṣe dára ẹ wo gbogbo ẹ̀gbọ́n ni mo mọ̀ sá gbogbo ẹ̀ ní máa sọ ẹ ṣe
láàlú ògiri òkú èmi kan mo wá fún ara mi o wọ́n rán mi wá ni o dára sí mi ọmọ Mojísọ́lá Àbẹ̀ní òun ló rán mi sí ẹ ó lójú òun méjèèjì ó lóun ò fẹ́ ó lóun fẹ́ fi máa ríran mọ́ ó tún wá ní kí n gbélé wá ó lóun mọ̀ pàdé o kì í jẹ́ ó léwu ẹni ṣùgbọ́n tí má ti dé bí kì í tá sí ẹ lórí kó bá lè bá ń gba ojú méjèèjì lọ́wọ́ òun èmi kọ́ o nǹkan tó rán mi òun ni mo ṣe jọ bó ṣe wá lóun fẹ́ ẹni kó bá mi fi ṣe fún ó ní kó fi gbojú lọ́wọ́ òun èmi kọ́ o dára sí mi ó tún ní ìgbésí ẹ kó o ṣe bó ṣe lóun fẹ́ o kó bá ṣe bẹ́ẹ̀. Lọ́lá ẹ gbà mí. Lọ́lá. Mo dárò. Èmi mà nìkan o, ìwọ Lọ́lá. Ó yá ní orúkọ ti bàbá, ti ọmọ àti ti Ọlọ́run ẹ̀mí mímọ́. Ó yá máa jẹ́ gbogbo tó mọ̀. Kí lohun tí Dára ṣe fún ẹ tó tó yẹn? Dára ní kọ́kọ́ ní Kúnlé ń fẹ́ mi sà. Kúnlé tún fẹ́ kẹ̀mí náà. Èmi wá wò pé Dára ló love mi jù. Dára ló máa ń ṣe gbogbo nǹkan tí ó gbé sórí kan. Èmi wá ní kẹ́mi dọ́gbọ́n sí. Mo wá tún padà sọ́dọ̀ ìṣù. Láàlú ògiri òkò. Mo tún ti dé báyìí. Ó kúkú mọ̀ pé máa ń rán mi wá ni kò ṣe pé mò ń wá fún ara mi. Dára ló tún rán mi wá báyìí. Ọmọ Mojísọ́lá Àbẹ̀ní. Ó ní báyìí o àtọwọ́ àtẹsẹ̀ òun kò sí tóun fẹnu méjèèjì. Ṣùgbọ́n kan tó wà bẹ́ẹ̀ ni wípé kó má gbà lẹ́ẹ̀kan náà kó kọ́kọ́ gbà kan kó tó gbà kejì. Ó tún wá ní kí n tún gbà ní ìwà. Ó tún ní nǹkan sí ẹ lórí. Ó wá ní bó ṣe ń ṣe ojú ni kò ṣe báwọn ṣe o kó o ṣe òun bóun ṣe fẹ́ bó ṣe ń ṣojú ṣùgbọ́n kó má gbà lẹ́sẹ̀ kan náà gbà àkọ́kọ́ kò gbẹ kí kó bá ṣe wọ̀n ló ní kò ṣe gbà. Lọ́lá nítorí Ọlọ́run ládùúgbò gbogbo ìṣòro ọ̀sán àtàlẹ́ inú máa jí o. Mami. Ẹ wà àwọn ọmọ tí mo fi ṣe kejì ara ṣé mo sọ fún ẹ mo ní ṣọ́ra fọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ ló ń ṣekú pa ní sórí bí ọ̀rẹ́ bẹ́ẹ̀ dé ṣé o rí òun rèé. Èèyàn mà níkà o imú níkà kò jẹ́ ká gbóòórùn àṣebí. Bẹ́ẹ̀ni tàdé jọ ń sáré káàkiri lórí kọ́mọ ilé ìgbádùn tó dé ń parọ́ ojoojúmọ́ pé àwẹ̀ 247 ló ń gbà tó sọ pé ọrùn ẹ ti gùn ó ti rù tẹ́mi dẹ́ ń kíyèsí pé ọmọ yìí ó rù nǹkan kan ò sí ọmọ yìí tó ní òde sọ síta ń gbà yẹn náà. Ẹ wo pásítọ̀ ẹ ṣàpè fún mi ẹ pè fún mi ní ìwà wọn. Ẹ wo pásítọ̀ ẹ jọ ẹ bá mi bí pé kí ló mọ̀ nípa kú Kẹ́mi because èèyàn tó lè fọyàn lójú tó rọyàn lẹ́sẹ̀ definitely ó lè pààyàn ẹ bá mi pé kí ló mọ̀ nípa kú ẹ̀. Òun ló pa òun ni ó possible òun ló pa. Gbọ́ kí ló ń tó mọ̀ nípa ikú Kẹ́mi. Gbogbo ọwọ́ ẹ̀ ni ajé ń dìde ìsà ṣe rí Kẹ́mi náà lójú kòkòrò ní òun ló wá bá mi ó wá jẹ́kọ́ fún mi pé òun náà fẹ́ Kúnlé ìgbà tó dé wá jẹ́ fún mi pé òun fẹ́ Kúnlé ló bá ní ká pàdé àkọ́kọ́ lórí ọ̀rọ̀ Dára náà tún ní. sáwọn kan nínú àwọn ọ̀pá ṣé a ṣe nǹkan tá a máa ṣe lẹ́ẹ̀kan náà ká mọ̀ pé yẹn ti bọ́ sẹ́yìn àti ex Dára ni ó lè jẹ́ kí Kúnlé ráyè mi àti ẹyọ ojú ẹ̀ kó lè jẹ́ kí Kúnlé lè ráyè fáwọn méjèèjì o. but ṣé o máa ṣe ìlérí kan fún mi promise mi wípé o ò ní fẹ́ Kúnlé o. kí ni fẹ́ fi Kúnlé ṣe ẹ̀kẹ́dọ̀ la fi máa lo Kúnlé náà ká máa dán ọ̀bẹ̀ jẹ́ wọn náà dá fáyín bẹ̀rẹ̀ máa wá tó tún máa lówó ju nǹkan lọ fún ẹ ìwọ ni kò ṣáà máa dá ẹ. kí ni mo fẹ́ bẹ̀rẹ̀ fún kí ni nǹkan tá a máa ṣe báyìí. Kò sí nǹkan tá a máa ṣe ju ká lọ sí agboolé wa tí nǹkan fẹ́ pàṣẹ ìbò iṣu ká lọ fẹjọ́ ẹ̀sùn iṣu kó dẹ̀ bá wa pa tó bá tán. pípa yẹn lè pọ̀ o mo fẹ́ ológun pupa mi fẹ́ lé òpó èèyàn lọ́rùn o. ṣé ká kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ lásán ni. ọ̀sán ni Kúnlé fẹ́ tó wọlé mọ̀. bẹ́ẹ̀ èṣù máa pa ọ bẹ́ẹ̀ èṣù ò ní pa ìyẹn dẹ́kun sọ èṣù jẹ́ ká ti èṣù dé bẹ́ẹ̀ lọ. so ìgbà wo la máa wá lọ báyìí o yẹ ilé èṣù dé nígbà tá a lè lọ. báràkì ni bàbá mi kò síbi tó ń lọ sójà go sójà kan báràkì òkúrò mi tó wà. ọkọ ẹ̀ fọ ìgbà wo lọ́ máa dé dalẹ̀ lóbìnrin tí wọ́n ń ṣe ìra wọn ọ̀rẹ́ ò dalẹ̀ kò lè tán láyé báyé ṣe rí bàníyàn inú ẹni ní ṣé ibi tó ṣe gbogbo kínní yẹn náà rí. má wo bẹ́ẹ̀ yẹn o má tiẹ̀ tíráì yẹ rárá ṣoríṣi tó ń wo èṣù líle wa ni
àwa ti ń bọ́ láti ìgbà tèmi ti wà kékeré a ti ń bọ́ sí for over 15 years yẹn ló ń wò bí kìíní bẹ́ẹ̀ wo ibi tó rán dé ó máa jẹ́ kọjá abẹ téṣù bá bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún ẹ ìwọ kan wàá máa rò pé ṣé rán dé gbogbo bíbá ẹni ṣé nǹkan tó máa ṣe kó jẹ́ ká tètè lọ. ọ̀rẹ́ ó yẹ kéèyàn máa bẹ̀rù ẹ̀ ń sìn ni o mo lè mọ gbogbo nǹkan báyìí anyway ó yá jẹ́ ká bẹ̀rẹ̀. o mọ bó ṣe máa ṣe kí ni wo èmi ti ṣe ọmọ kébì ni mo fọ́ lójú èmi ni mo rọ lápá rọ lẹ́sẹ̀ ìwọ ni kò ṣe lé ìbá ìwọ ló fẹ́ pa ìwọ ni kò ṣe yẹn èmi ò lè ṣe yẹn mọ́. ṣe mọ̀ pé mi ò wá use mọ gbogbo nǹkan báyọ̀ yá kọ́ mi báwo mo ṣe máa ṣe. kò lè wàá kàn sọ fún ni pé èṣù o láàlú ògiri òkò dára sí mi lórun ẹ wá bó láyé ti tó wà bí kò ṣe nǹkan tó rẹ nìyẹn pé ìgbà tó tún wá sọ fún kó fẹ́ lọ fẹ́ jẹ́ èṣù ó lè ṣù wò èṣù kẹ́ni èṣù tí ò lè ṣe nǹkan kan òun ò gbójúlé èṣù o èṣù bá wo gbogbo ẹ̀ ló máa sọ fún un ṣó tí gbogbo ẹni wàá ṣàlàyé fún wa jẹ́ kí èṣù understand èṣù tó bẹ̀ ṣe wà yìí tó bá jẹ́ iṣẹ́ yẹn tán gbogbo ẹ̀rọ àbá ẹ̀ wà wá sọ pé o àdín o ó mọ̀ pé wo èṣù ni èṣù kì í ládìí ó wà ní kò gbé wa pé wàá dúró àdín tó gbé fún ẹ wàá dá gbogbo àdín yẹn wàá dá lé lórí ṣọ wá bẹ́ẹ̀ jẹ́ ṣe yẹn. ok ṣe àdín yẹn rèé ok. àní kò ṣe èṣù láàlú ògiri òkò bó ṣe máa pè nìyẹn bó ṣe ń pè nìyẹn. ok èṣù láàgiri òkò. èṣù láàlú ògiri òkò. èṣù láàlú ògiri òkò. ok èṣù láàlú ògiri òkò. wo lọ́lá ló mú mi wá síbi. lọ́lá kọ́ ló rán ẹ wá o ṣé kìí ṣe pé ṣe fẹ́ ṣí ẹ má jẹ́ kí èṣù ṣí ẹ wájú èṣù èmi kọ́ mo rán ẹ̀mí lọ́lá wàá ní pé dára sí mi ọmọ Àbẹ̀ní òun ló rán ẹ wá ṣó ti yí ẹ má dárúkọ ti tèmi ń bí o má dárúkọ mi ń bí o má jẹ́ kí èṣù ṣí ẹ wájú èṣù o mò ń gbọ́. èṣù láàlú ògiri òkò dára sí mi ló rán mi wá síbí báyìí dára sí mi ọmọ Àbẹ̀ní Mojísọ́lá òun ló rán wa wá o ó sọ wípé o ò lè rárá pé ò tiẹ̀ lágbára kankan wípé gbogbo nǹkan tó tiẹ̀ kọ́kọ́ ṣe fóun yẹn òun mú ẹ ṣeré ni wípé kò sí nǹkan tó lè ṣe fóun wípé tásìkò àti rìn òun bá tó òun á rìn nísìnyí fúnra rẹ̀ báyìí ló wà fẹnu ara ẹ̀ pé kú o ó sọ wípé ilé ayé ti sú òun kó wá bá òun kó wá ràn òun ṣe kó wá mú ìrìn àjò ọ̀run ó wá tún wá sọ wípé òun mọ̀ pé àdí èèwọ̀ ẹni ó wá gbé àdí ilé mi lọ́wọ́ ó ní kí n dàlẹ́ ẹ lórí pé kò sí nǹkan lè ṣe àdí òun náà rèé o ìwọ ló dẹ̀ mọ ohun tó fẹ́ ṣe o sí nǹkan tó kàn mí o èmi kọ́ o dára sí mi ni o. á jẹ́ débi tó ràn dé. kíni kí ló ṣe báyìí o ti ní menstrual pain níjà máa lọ. menstrual pain bíi ti báwo ti tó lásìkò ti period. kí ló ayé tó mú ẹ bàtà o fẹ́ ovulate ni. ọ̀rẹ́ ó dàbí pé nígbà tí wọ́n bá kó ìfun àtẹ̀dọ̀ mi pọ̀ tó wá lọ́pọ̀ tó ń lọ́pọ̀ tó fẹ́ máa fi ọ̀bẹ máa slice ẹ̀ sí wẹ́wẹ́. kí ni. wo má bọ̀ má jẹ́ káwọn yóò bá gbé o mo ti rógo. má bọ̀ ìyẹn bẹ̀rẹ̀ ní ẹja rẹ̀. ṣé mo tọ̀ mi wá pa bí. sọ̀rọ̀ nìyẹn. ìsàṣègbè kẹlọmọ yẹn ẹ wò ṣèkà bébí kan mọ ìsàṣègbè kẹlọmọ yẹn ẹjọ ẹṣẹ àti ẹgbà mi lórí ọmọ tèmi níbi ọ̀rọ̀ pé ó ti jẹ́wọ́ báyìí ẹjọ ara ọmọ mi kó yá. ojú mi kí ló tún dé báyìí. dára kí ló dé kí ló ṣẹlẹ̀. mo rí ìràn owó mi mo rí ìràn. ẹríran sábẹ mọmí ẹsẹ dára mami orí mi mo rí mami mami mo rí. kí ni mo wọ̀. lulẹ̀ wọ̀ mami mo ti rí. one mami mo lè ta mo ka two mo ka mami mo ti rí. dára praise the Lord praise the Lord. ẹ bá gbé ẹ bá gbé ẹ bá gbé ẹ bá gbé ẹ bá gbé. mo lè rí mo ti rí mo rí. kò sí náà sẹ. iná wà. wọn ò múná lọ iná wà. sá ṣé kí n má tọ̀. bẹ́ẹ̀ni. nfa tí chọ́ọ̀chì bá fi paná tí nepa múná lọ jẹnrétọ̀ standby jẹn adam lọ́wọ́ kan ni o watch
Alpha. Ṣé wá sọ pé ọ̀sán dòru ni sà? Méjèèjì ló máa ṣẹlẹ̀ báyìí. Ẹsẹ̀ mi! Wọ́n ti sọ̀sọ́ dòru. Ẹsẹ̀ mi. Àwa ọkùnrin ohun tá à ń fọwọ́ fà ló máa pọ̀. Gbogbo balẹ̀ tó tó gbogbo balẹ̀ ọkùnrin. Rakoli Bishop ẹ̀yin náà kù díẹ̀ o kí ló dé ṣùgbọ́n ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí ojú kó tì wá tó padà fún wa lẹ́nu láti lè fi dúpẹ́ ṣẹ́mọ̀ ẹ̀yin náà worú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn ọ̀rẹ́ ìyàwó yẹn ẹ rí i pé ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ kẹ́kọ̀ọ́ lára èyí tó ṣẹlẹ̀ yìí ṣẹ́gẹ́ torí Bíbélì gan jẹ́ kó yé wa pé ìbárẹ́ ayé yìí ìṣọ̀tá Ọlọ́run ni so mo bẹ̀ yín torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ Ọlọ́run mo fẹ́ gbà yín níyànjú yẹn nítorí mo rí pé bí ẹ bá súnmọ́ Ọlọ́run ayé yín á tún nítumọ̀ jù báyìí lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run then orí ìjọ wa yìí màá fẹ́ kẹ́ ẹ fara mọ́ wa because mo mọ̀ pé Ọlọ́run ń gbọ́ àdúrà mi tẹ́ bá dẹ̀ fara mọ́ wa bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀mí Ọlọ́run á wọnú yín ọ̀dọ̀ wa ń bíbà yìí ò tiẹ̀ kò ní ṣíṣe rárá láti Ìkòròdú tẹ́ bá ti kọjá Ginty bus junction báyìí Promise Land bus stop lẹ́màrí ló kàn in fact orí ìjọ wa ẹ ti rí cross gan níwájú ta ọ̀dọ̀ wa mẹ́ ẹ̀yin náà rí so ẹ jọ̀ọ́ ṣé máa appreciate tẹ́ bá lè fi ayé yín fún Ọlọ́run pàtàkì jùlọ tẹ́ bá lè bá rìnrìn àjò nínú ìjọ ta wà nú ẹ̀ yìí. tẹ́ bá ló yá lè níbi ṣe wà báyìí ó ti yá. Inú mi dùn láti gbọ́ yẹn inú mi dùn gidi gan ni. Bra Festus. olùṣọ́. ok ó ṣe ẹ̀dá ẹ dúró Bra Kúnlé mo máa ní ìdí help kan lọ́dọ̀ yín sir ẹ jọ̀ọ́ because mo gbàgbé lẹ́ẹ̀kan láti sọ ṣe rí ìyàwó yín ṣe ń gbọ́ mi ẹ ní láti bẹ̀ wọ́n o Ọlọ́run ó ti dáríjì yín àgbàgbọ́ ṣùgbọ́n ẹ ní ìdí dáríjì látọ̀dọ̀ àwọn fúnra ara wọn torí ẹ ṣẹ̀ wọ́n púpọ̀ ẹ dẹ̀ ṣẹlẹ́dà wọn and I hope you promise to do that please. olùṣọ́ ìyẹn ò kí ń ṣe problem mi máa lọ bẹ̀ but ẹ kàn bá mi bí Ọlọ́run pé tí n bá débẹ̀ kí n bójú àánú ẹ pàdé ó dáríjì mi. ṣé rí ẹ̀rìngé tí yín sà ẹ máa ní láti bá wa bọ̀. àwọn study. ṣóyè yín sà ẹ jọ. Yes, sir. That's good. O lè díẹ̀. Okay. So, Bra Festus, ẹ bá mi mú wọn lọ́sìn, ẹ lọ ṣe yàsímímọ́ fún wọn. A máa ń ṣe yàsímímọ́ fún ẹ tó bá ṣe fẹ́ wọ̀jọ́. Ṣóyè yín, tó bá ṣe yàsímọ́ ẹ fún yín, ìyẹn ṣò pé ẹ darapọ̀ mọ́ ìjọ wa lótìtọ́ àti lódodo ẹ gba wíńdò wọlé, ẹ fẹ́ gba ẹnu ọ̀nà wọlé gẹ́gẹ́ bí ọmọ ìjọ lóòótọ́ sódà gbogbo ìbùkún tó bá ń ṣẹlẹ̀ sí wa nínú ìjọ yìí á lè máa jẹ́ tẹ̀yìn náà ṣẹ́gbọ́n ẹ máa ní láti súnmọ́ wọn ẹ gba nọ́mbà wọn kẹ máa communicate pẹ̀lú wọn láti máa update wọn lórí àwọn programs wa nínú ìjọ yìí. Okay sir. tọ́ ọba ti ní wa in case tèmi bá pè wọ́n torí mi kàn gba nọ́mbà wọn fúnra mi tí n bá pè wọ́n tó bá ní ìdí táwọn fi wá ní bóyá àwọn busy tẹ́yìn òde kọ́kọ́ sọ fún mi náà kí àwọn tó sọ fún mi máa bínú sí yín ṣẹ́gbọ́n so ẹ tẹ̀lé ra ẹwẹ́ ni tó tàfà sí ìmọ̀lẹ̀ ẹ̀kọ́ máa ti fojú mú wọn. ẹni ṣẹ̀bi apàdàgbà bí lọ́jọ́ kan ẹni ṣẹ̀rẹ̀. dára ẹ̀bẹ̀ tó ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ kò lè rí. òòsà mo fẹ́ kẹ́ gbà mí padà sínú group kémi àti ìdẹ máa ń fẹ́ra. do not touch me please you cannot touch me. dára n tó ń béèrè ọ̀nà ti jẹun o nígbà tá a yà bẹ́lẹ̀ báyìí alẹ́ lọ́pẹ́ sí agbọ̀n ní èsì ni wọ́n ń jẹ lọ́bẹ̀ ibi tó fi á sí kọ́là wá wà o àwa ti kó mi ò fi á sí o àwọn ọmọ ilé ìtọ́ òun yìí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ti Europe tour dé mọ̀ ní àwọn ilé ìtọ́ òun yìí alẹ́ wọ́n mọ̀ ti kọjá Europe sí ẹ̀wọ́n mi yìí ni kúnlẹ̀ afọláyọ bí àti yóò akíwù àti màtọ́wọ́ mi. oríṣiríṣi àwọn ló ti padà wá jọ ìwà bí oríṣiríṣi nǹkan làwọn náà ti ṣe lọ́dọ̀ tí wá bí àti stage play dáadáa àti lọ Saudi àti ṣeré Europe tó
bá ní ká wá gbà ọ̀padà léṣe lóòótọ́ ọlọ́run nìkan lọ́ba aláforíjì o àmọ́ wọ́n ní a lot of catching up láti ṣe o. ṣíṣe bá ń kọ́ ṣé wọ́n fẹ́ ń bọ̀ wà lójúlówó kíní gan ìwádìí àgbàdìde ní ìsìn rigorous rehearsal àwọn ọmọ ṣe o. tó bá ti lọ́ọ́ ṣe àgbòye bọ́ọ̀lù ọ̀tún náà ní ọmọ wa wò ó àmọ́ ṣé wàá ti rí tẹ́lẹ̀kejì tuntun olórí kan kọ́ mi kan ó dájà kan lọ́dún ìkíni kọ́mọmọ sáàyè ẹkùn wá kì í ṣe bí èmi náà ẹ dákun láì níjọ́ la fi ìgbéyàwó mi sí. December 30. ẹjọ́ mo jí nífẹ̀ẹ́. nígbà tí wọ́n nífẹ̀ẹ́ mi ṣé kẹ́mi ọ fi ọmọ ọlọ́mọ tí tó dúró tì ní ṣé kẹ́mi ọ fi fẹ́ mọ́ ni. ló bẹ́ẹ̀ mo jí nífẹ̀ẹ́. mo dá níṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mi ni o nígbà tá ìṣẹ́ ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ̀kọ́ ayé kan tó ti mo fẹ́ kọ́ lálẹ́ ẹ̀yin obìnrin àwọn èèyàn máa dáṣà kan wọn máa sọ̀rọ̀ pé àwọn tíátà ọkùnrin àbáwọn fíìmù ọkùnrin tí wọ́n bá ń fẹ́ obìnrin wọn á máa bà á tètè wọn tẹ́tẹ́ wọn sílé ọ̀rọ̀ yìí ṣòótọ́ o àdúrà tẹ́mi bẹ̀rẹ̀ obìnrin kẹ́ ẹ mọ̀ bàtẹ́ yọkùnrin náà o ní pé ibi tí ìfẹ́ yín bá wà kó lódùmarè ò fi fún yín nínú yín ẹ̀yin òṣèré tí ẹ bá ti wá rí tẹ̀yìn ẹ ti mú ṣinṣin kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́n kọ́ tọ́ yín sọ́nà kọ́lọ́ ń ṣe yín lọ́ọ̀rì ara yín ẹ dákun gbogbo ẹ̀sùn tí ẹ máa fi kan àwa eléré o dára tó lọ fẹ́ ọkùnrin nìsín ṣé eléré lọ fẹ́ mbẹ ẹnitọ fẹ́ ṣe ọjà fúnlẹ láì kò síbi tí ṣe ò sí ẹ̀yin bẹ́ẹ̀ ti jókòó láti lọ yìí tẹ́ ẹ̀ bá yàwúyàwú lọ tẹ́ ẹ̀ sá lọ tẹ́ ẹ̀ tẹ̀ lọ́kùnrin ṣe ọlọ́run ò ṣe. nígbà tọ́lọ́ ti ń ṣe rẹ̀ ò tí kú òǹdí àrò ẹ kàn ní àkọ́kọ́ nínú ọlọ́run ẹ tọ́lọ́ bá fẹ́ kẹ́ ẹ fẹ́ ẹ fi ọlọ́run ní ẹ gbàdúrà sọlọ́run kò síbi tẹ́yìn ò ti lè rí bẹ́ẹ̀ rẹ̀ gbogbo ẹ̀sùn tí ẹ máa fi ń kẹ́ ẹ̀yìn eléré yìí àwọn jẹ̀rẹ̀ ìlànà àwọn ìṣẹ̀lẹ̀ lọ sí kò síbi tí ìṣe òbí àwọn èèyàn máa fẹ́ra wọn social animal àwọn èèyàn gbogbo ilẹ̀ mọ̀ pé tọkàntọkàn ní oríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ fún ẹ̀yin ọkùnrin tóbìnrin bá fẹ́ ṣe tí dára ṣe àyè wà fún mi ẹ̀yin ni kẹ́ ẹ̀ fi ṣe ẹ̀yin kò sì ṣe ẹ̀ ṣiṣẹ́ dáadáa ẹ̀ ṣiṣẹ́ débi pé ntọ́wà expensive yóò cheap lójú yín àtẹ́lẹwẹ́ ní ìtàn ìjẹ o. Bèbí tàbí kó fẹ́ wá tó lọ bẹ̀rẹ̀ o. ẹni tó tàfà sí mọ́lẹ̀ ọ́ ẹ̀kọ́ máa ti fojú mú ọ́. ẹni ṣẹ̀bi apàdà gbà bí lọ́jọ́ kan ẹni ṣẹ̀rẹ̀ apàdà gbà rẹ̀ lọ́jọ́ kan má ṣe lọ́gùn má mọ́ kò sáṣẹgbẹ́ kẹ lọ́mọ yẹn ẹ wò ṣìkà bébí kan mú kò sáṣẹgbẹ́ kó lọ́mọ yẹn gbogbo ń tá a gbá yẹn ṣe ayé lẹ́sàn-án gbà ọ́ ẹ̀rọ ìgbẹ̀yìn yọ.